káàbọ̀ sí orí ìkànnì fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn àpilẹ̀ fún yín fídíò Awíkókó yìí ti jáde tó tuntun pẹ́ẹ́pẹ́ ọ̀rọ̀ àṣírí nípa Olualo ẹ̀wọ̀n ó tún sọ oríṣiríṣi ọ̀rọ̀ nínú fídíò yẹn tó wáyé nípa ọkọ mi ìdá àwọn àlú ọláìrẹ́ kọ́mẹ̀kì ẹ̀sọ̀ sí ẹgbẹ́ ṣe àwọn fídíò rà ìbàlùbàdì ìgbádùn àwọn kọ́ńtẹ́ẹ̀tì báyìí ká máa pè wọ́n pọ̀lọpọ̀lọ fídíò ká máa kà ọ́ kóṣù fẹ́ká gbọ̀ngàn tí a ń gbé sọ. pẹ̀lú bí ẹ ṣe ní Nàìjíríà pólíìsì gan kọ̀rọ̀tì tó kò lè yé yín nítorí wípé tá a bá ń sọ̀rọ̀ yìí àṣetán láti lọ kúlẹ̀kúlẹ̀ ń tó fa ọ̀rọ̀ yìí gangan torí wípé gẹ́gẹ́ bí èèyàn dúdú a kì í lọ wo nǹkan tí wọ́n ń pè ní root cause ìṣẹ̀lẹ̀ àtàmọ́ mu lérèfé ni nítorí ìdí èyí ń kọ́ èmi Rotimi Daniels Awíkókó pẹ̀lú gbogbo Fàájà Nation pátápátá àrò lọ́wájú àrò lọ sẹ́yìn ọ̀tún òsì òkè yìí sàlẹ̀ a rí wípé àwọn ọlọ́pàá wa tí wọ́n bá ń jáde láàárọ̀ ọ̀pọ̀ nínú wọn bò kì í mọ̀ bóyá wọn ó padà délé lálẹ́ wá báyàwó àtàwọn ọmọ tàbí ọkọ ṣùgbọ́n náà wọ́n tún ń ṣe náà ni kò wá lè burú títí ká kó àwọn ọlọ́pàá jọ ká mọ̀ rí àwọn tó ń fi òótọ́ ṣe lára àwọn tó ń fi òótọ́ ṣe yìí Rotimi Daniels Foundation for Peace and Equity wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọlọ́pàá láti òkè désàlẹ̀ tí wọ́n wà ní zone 2 ní oníkan ẹ jẹ́ kí n mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin gangan làbámọ̀ sọ wípé ẹ kú àdúrótì ẹ kú fífi ọmọnìyàn ṣe mò ń bọ̀ ná. now gẹ́gẹ́ bí mo ṣe sọ wọ́n ní pé tí igi bá ṣubú lórí igi títòkè ẹ̀ lákọ́kọ́ yanjú ṣe rí arákùnrin tó jẹ́ apologist yìí irú wọn pọ̀ dáadáa nígboro ayé mi ní blọọkì ẹ̀ ń sìn torí wípé àṣìírí ẹ̀dá kan ni lórí péèjì Ayẹni ni mo wà tí mo ti lọ bá wọn figagbága tí ìdẹ́ ìṣe péèjì Ayẹni gíga nìkan ni mo ti lọ bá wọn figagbága àṣẹ ò ní pè mí mo lọ síbẹ̀ mo lọ bá wọn figagbága ẹni wọn ò gbé ohun tó wà lẹ̀ ṣùgbọ́n ṣe rí gbogbo àwọn tí à ń bá wí lórí ọ̀rọ̀ irú Jésù tí wọ́n wo kòkò mọ́ tí wọ́n láwọn fẹ́ràn Jésù ọmọ àlè ló pọ̀ jù nù wọn tó jẹ́ wípé tó bá jẹ́ pé lóòótọ́ ni Jésù yẹn fúnra ẹ̀ wà tó jáwọn sítórì yẹn òótọ́ ni kì í ṣe ọ̀rẹ́rẹ́ ọ̀pọ̀ nínú irú àwọn apologists àti gbogbo àwọn tó dà bẹ́ẹ̀ lórí ẹ̀rọ ayélujára yìí ó yẹ kí ikú òjijì mọ́ pa wọ́n ni ó yẹ kó gùn mọ́ fẹ́ràn wọn yílẹ̀ ni kí ni díẹ̀ tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni wípé orí péèjì Ayẹni ni mo wà tá a ti ń figagbága tó dẹ̀ jẹ́ pé nǹkan tó sì máa ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ nù yín last nìyẹn ìwọ wá challenge mi wípé o fẹ́ wá authenticate biblical God and Jesus tí mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀ lára àwọn tí wọ́n fi orúkọ Jésù pa owó lórí ẹ̀rọ ayélujára tàbí ní anywhere tí ì ṣe pé bóyá wọ́n fẹ́ràn Jésù inú wọn ò dùn bó ṣe lóun fẹ́ figagbága pẹ̀lú mi torí wọ́n mọ̀ pé ẹ̀mí ẹ̀ ò gbé ohun tó wà lẹ̀ èmi náà lélẹ̀ torí wípé mo máa ń fẹ́ fúnyàn ní àǹfààní àti àyè láti ṣe kíni láti lè prove ara ẹ̀ pé jẹ́ ń wo ọpọlọ ẹ̀ ṣùgbọ́n torí àǹfààní tí mo máa ń fẹ́ fúnyàn kò jẹ́ kí n lọ wo kọ́mẹ̀ntì apologist tàbí àwọn post ẹ̀ ṣe lèmi náà kí fọ́nrán mọ́lẹ̀ tí mo gbé síta wípé tọ́ o afẹ́ figagbága kí dẹ̀ ló jẹ́ kí n sáré ṣe bẹ́ẹ̀ ni wípé nígbà tẹ́mi àti ẹ̀ ń sọ̀rọ̀ ó ní pé irú àwọn bíi bóyá Kọ́lá kan mi ìtì ẹ̀rántí orúkọ yẹn mọ́ tàbí Abel Damina làwọn jọ wà nínú ẹgbẹ́ òṣì inú ẹgbẹ́ orí burúkú tí wọ́n ń kó kiri ẹgbẹ́ aláyébàjẹ́ tí wọ́n ń kó kiri ẹgbẹ́ ìjanilólè ká mọ̀ lo Bíbélì tí wọ́n ń kó kiri. now ibi tí mo mọ̀ pé àṣìṣe ti wà ni wípé mo rí kọ́mẹ́ǹtì olórí burúkú apologist yìí ẹ̀rọ Ọlọ́run bá mi wípé olórí burúkú tó fẹ́ wá defend the Bible ẹ wo òyìnbó tó fi ń ṣe comment lórí ẹ̀rọ ayélujára ẹni tó yẹ kó lọ sílé ìwé
kó bẹ̀rẹ̀ láti GS 101 kó tiẹ̀ lè construct one simple sentence lóyìnbó kò lè ṣe rárá. Ibẹ̀ ni mo mọ̀ pé mo ti ṣàṣìṣe. Okay, àṣìṣe yẹn ti wá wáyé, mo ti polówó fáwọn èèyàn pé àwọn èèyàn jàǹkànjàǹkàn ń bọ̀ wá polówó bíbélì fún wa. And this is a very big problem in our society today. Dropout wà nù wọn, àwọn tó rí wọn ò gbéwèé wà nù wọn, àwọn tó jẹ́ wípé wọn ò fẹ́ ṣiṣẹ́ wọ́n pọ̀ nínú wọn. Ṣùgbọ́n orúkọ Jésù yìí ó ti di sure banker fún wọn láti máa fi pa owó. Wọn ò wá fi pa owó nìkan, wọ́n fi ń bayé aláyé jẹ́. Now finally kí ló ṣẹlẹ̀ ni wípé ó ní orí péjì àwọn tẹ́ ẹ̀ bá ti lè wá sórí péjì mi kí n gbé yín wọlé bí mo ṣe máa ń wá sórí péjì yín tẹ́ ẹ máa ń gbé mi wọlé. Kò sọ̀rọ̀ lórí ẹ̀, ó dẹ̀ lóun ti gbà, òun ti gbọ́. Finally ẹ mọ̀ ohun tó ṣẹlẹ̀ níjọ́ tí ọ̀rọ̀ ìdíje máa dé, táwọn olórí burúkú tó yẹ kí wọ́n wá polówó Jésù wọ́n wá gbé wéèrè kan jáde tó dàbí ti bàbá wọn, bàbá ńlá kú bàbá wọn. Ṣẹ́rí mo tún sọ lẹ́ẹ̀kan sí i, ẹ̀yin kan máa ní wípé Rótìmí mọ́ ṣe pé mọ́ Rótìmí kiri, kò sí bá a ṣe ní mọ́ ṣe pé fún àwọn apologist yìí wípé gbogbo nǹkan tó ń jẹ́ ìdùnnú láyé wọn kó máa parẹ́. Torí wípé on a normal circumstance, if these stories about Jesus were to be true, how useless and heartless can you pastors be in Nigeria that the only thing that makes the most meaning to you guys will be the money you want to get from the name of Jesus? Nígbà táwa ń ṣe ọ̀rọ̀ Jésù, tá a gba Jésù yẹn, ibo lẹ́yìn wà? Mo béèrè ni, níbo lẹ wà? Nígbà táwa ń sunkún gba Jésù, tá a náà lọ síbi àgbélébù, níbo ni irú ìwà apologist yìí wà? Ẹ̀yin olórí burúkú, Jésù tẹ́ fẹ́ wá polówó several times ní Bible record ẹ̀ wípé ó máa ń wọ àárín àwọn Farisí àti Sadusí lọ ni, kò ní kí wọ́n wá bá òun. Jésù fúnra ẹ̀ ló gbéra ló lọ sílé òtòṣì ẹlẹ́ṣẹ̀ ló lọ bá jẹ ló lọ bá mu. Irú yín lẹ wá fẹ́ wá preach Jésù, ẹ̀yin olòṣì olè aláyébàjẹ́ yìí. Ìkòkò ọbẹ̀ yín ti fọ́, kò sán lásán, ó ti fọ́. Kí ni mo sọ? Ìkòkò ọbẹ̀ yín ti fọ́. Ó dẹ̀ máa fọ́ délẹ̀ ni tẹ́ máa lọ wáṣẹ́ ṣe. That story will not fly again about pé wọ́n anoint yín ẹ fẹ́ ṣiṣẹ́, ẹ̀yin olòṣì aláyébàjẹ́. Ayé yín ò wùnyàn rárá. Náà lórí péjì Ayẹni Gíga, tẹ́ bá ń wá àgbàlagbà tó dàgbà tí ò ponú, tó jẹ́ ìkà, tó jẹ́ onírọ́, number one tẹ́ máa mú ni Ayẹni Gíga yìí. That someone like Ayẹni Gíga will subscribe to the fact that nobody has the right, pẹ̀lú gbogbo àwọn olórí burúkú tí mọ́tò jọ máa papapọ̀ tẹ́ máa fojú sunkún ọmọ tẹ́ ní jèrè ọmọ lórí péjì yín. Ẹ sọ wípé Olualo doesn't have the right to answer to anybody. Why did he do everything he did to become a public figure? If I were a public figure tomorrow, the populace has the right to ask me whatever question that they need to ask me, because I am representing, I stand for some people. Ṣé mo wá rí ẹ̀yin Ayẹni Gíga olórí burúkú ìbáwí pẹ̀lú àwọn apologist olórí burúkú àṣírí tí ìbá ṣe ẹgbẹ́ CAC, tí ìbá ṣe ìgbékalẹ̀ CAC, ṣé bí CAC ṣe wà in the last 40 years ago, 50 years ago lélẹ̀. Wọ́n ní pé lé tó bá ń tòrò ọmọ àlebẹ̀ ní ò tí ì dàgbà, rìkíṣí wá pa gbogbo yín pọ̀ ẹ̀dọ̀rẹ́ lórí ọ̀rọ̀ èmi Rótìmí Daniels. Jésù yín gùn wá níyì mọ́, orúkọ Rótìmí Daniels ó wá gbẹnu yín kan, ẹ rántí orúkọ Jésù yín mọ́. Ẹ̀yin olùlòṣì olórí burúkú yìí. At the end of the day, ẹ wá ń sọ fún Olualo pé he doesn't have the right to answer our questions.
tí ìbá ṣe pé bóyá ẹlẹ́bọ lẹ́rù. Have we even alleged anything? Have we said he did anything? We are only asking on behalf of the family. Olualo, either you like it or not, Iya Ijesha wants to see her daughter. Iya Ijesha has a right to see her grandchildren, the 3 boys. At the end of the day, Rotimi Daniel's foundation is not backing down on this issue. Kí ni mo ń sọ fún yín, ẹ máa wo ojú mi. Tẹ́ bá rò wípé bátẹ́gùn ṣe máa ń fẹ́ sí àwọn ọ̀rọ̀ tá a bá gbé wá, àwọn tẹ́ ẹ̀dẹ̀rù pátẹ́gùn gan ti fẹ́ sí nígbà tá a bá tún padà sórí ẹ̀rọ Ọlọ́run á bá yín, à ń ṣiṣẹ́ lọ lábẹ́lẹ̀. Ẹ̀yin olùṣí olórí burúkú yìí, ẹ̀yin tẹ́ ẹ pera yín ní pastors, tọmọ yín bá sọnù, tọmọ yín dẹ̀ máa sọnù lẹ́yìn wọ́ọ̀la, ẹ mọ̀ wá ọmọ wọn mọ̀ gbé ọmọ yín gbìn, yálà nílé ni tàbí lẹ́yìn odi, ẹ mọ̀ fojú sunkún ọmọ ni, ó kéré ni ó pọ̀ ni, irrespective of your level in these lies. Àwa wí tá ìwí irú amúgbó ẹlẹ́wọ̀n ẹni tó jáde tó sọ wípé èmi ń fúnyàn lówó láti ṣe nǹkan, èmi Rotimi ó fúnyàn lówó. Ẹ lọ béèrè lọ́wọ́ gbogbo àwọn tó ti gbé cases àwọn pastors wá fún mi, àfà tàbí oníṣẹ̀ṣe, ẹ lọ béèrè lọ́wọ́ wọn. Èmi Rotimi ó fún, tí n bá fún ẹ lówó o fẹ́ jẹun ni, torí wípé láti 2010 even before 2010 kí tó find orphanage yẹn ni mo ti ń ṣàánú. Ẹ lọ béèrè dáadáa, èmi ò lójú tí mo fi pamọ́. Ó wá jáde ẹ̀yin olórí burúkú pásítọ̀ tẹ́lẹ̀ síta wípé ẹlẹ́wọ̀n ni, ẹ wá gbá wọlé torí wípé ẹ fẹ́ tákù Rotimi, ẹ ti pọ̀ tó, ẹ ti ṣe kíni, ẹ ti pọ̀ tó. Irú ayẹni gíga tí ó mọ preach Jésù is the same good for nothing entity tó ń pe Pastor Thompson. Ẹ̀yin olóṣì olórí burúkú, ẹ̀rí páyé yín ti bàjẹ́. Péréte tó kù lọ́wọ́ yín láwọn èèyàn tẹ́ ṣì ń dè mọ́lẹ̀ wọ́n máa bọ́, torí wípé ìjà ń bọ̀ kò tí ì dé, màrìwò lẹ́rí ẹ̀ tí ì rọ́pẹ́. Kí ni mo sọ? Màrìwò lẹ́rí ẹ̀ tí ì rọ́pẹ́. Ìjà ńlá la ó fẹ́ níjà, ìjọ̀gbọ̀n ńlá la ó fẹ́ nífa. Ẹ̀yin pásítọ̀ èké ẹ lọ múra ogun, ẹ̀yin bíṣọ̀pù jíò ẹ lọ múra ìjà. Elédùmarè ló lórí ogun, àwa ó ń bẹ lẹ́yìn àwa. Ẹni bá fọwọ́ padà òótọ́ àbógun lọ. If I can compose it like that. Now I know the reason why you people will have sent somebody to me last year June. Yẹ lọ fowó lọ bọ̀bọ̀ ti bàṣẹ́ jẹ́ jìnnà. Ẹ fi 200 million naira lọ èmi. Ìjọ tí n bá máa gbowó kó kújọ́ kan tí màá gbowó pé kí n dákẹ́ òótọ́ yìí, k'Elédùmarè máa mú mi lọ. Ojú wa gbà mí tì fún gbogbo ẹ̀yin bàbá wọn nínú Olúwa, ẹ̀yin olórí burúkú aláyé bàjẹ́ yìí. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbọ́mọgbìn ni o. Ojú gbà mí tì wípé ẹ lè sọ fẹ́ni tẹ́ ẹ rán wá wípé ẹ jẹ́ kó fi real number pè mí. Ara wa ń ta yín tó bá jẹ́ pé lóòótọ́ ni iṣẹ́ wa ò ní mínì, kí lára ń ta yín fún, kí lẹ̀ ń takù wá fún. Ẹ wá fẹ́ fi owó pa èmi lẹ́nu mọ́. Àwọn ọmọ yóò rí pépà, wọn ò pè lówó. Ìyà tí ó jẹ àwọn ọmọ yín lẹ́yìn wá ọ̀la, gbogbo yín pátápátá tẹ̀ ń forúkọ Jésù bojú, tẹ̀ fi ń ṣiṣẹ́ bí. Gbogbo tẹ́ bá dáwọ́ ilé òtún ní jọrí sí rere mọ́. Bẹ́ẹ̀ bá ṣe ń ru òkú ọmọ wọlé lẹ́mọ̀ ru òkú ọmọ jáde. Èyí tó ṣẹlẹ̀ sí Jóòbù níjọ́ wọn ni kékeré ni nínú ìtí ọmọ ṣẹlẹ̀ sí yín. Tó bá jẹ́ pé lóòótọ́ lórúkọ Jésù, ẹ wo tẹ́ sọ orúkọ Jésù yẹn dà. Ṣénu Jésù gan dùn sí yín lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí? Ṣénu Jésù yẹn dùn sí yín? Àwa wíta ìwé olóhùn pé rẹ̀ ní Apollo, mo wá wo kọ́mẹ̀ntì ẹ̀ òyìnbó wèrè tó kọ́. Mo ní ṣé mi ń ṣèrè báyìí, ẹwẹ́ ni tí mo fẹ́ gbé wá sórí platform mi pé kó wá defend the Bible.
ẹ̀yin olùsí olórí burúkú common simultaneous equation sọmọlọ́jẹ́ algebraic equation lè ṣe ṣùgbọ́n style tí Holy Spirit fi bá Mary sùn tí wọ́n bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀yin olórí burúkú ní Nàìjíríà ẹ mọ style yẹn náà ṣé ẹ mọ style yẹn ni ẹ mọ gbé ìjà yẹn bọ̀ ẹ gbọ́ mi ìjà kan náà kí n bá yín fọwọ́ bà á. Mo wà ń lé fún yín 247 ẹ̀yin olè ọ̀lẹ aláyébàjẹ́ yìí mo tún wá ń sọ lẹ́nìí kí gbogbo àwọn ìyàwó yín àtàwọn ọmọ yín tó ti dàgbà kan máa gbọ́ kí gbogbo àwọn òbí yín kan máa gbọ́ torí wípé tá a bá fa gbòrògbòrò ó fàgbó gbogbo owó tẹ̀ ń yá lọ́wọ́ àwọn èèyàn tẹ̀ ń lo orúkọ Jésù lọ́nà àìtọ́ kí gbogbo àwọn sáìtìkì yín máa gbọ́ gbogbo owó tẹ̀ ń gbà lọ́wọ́ àwọn èèyàn tẹ̀ ń yí sítórì Jésù padà sí money making ventures irú owó bẹ́ẹ̀ bàbá àti ìyá yín wọ́n mú lára owó yẹn wọ́n fi ra pósí fún yín pósí ìbànújẹ́ tá a bá rí kankan lára àwọn girlfriend yín tẹ́ fi ń ralé fún ṣó ti yé yín yálà Italy ni o yálà France ni o yálà Canada ni o anywhere in the world gbogbo irú àwọn ọmọ bẹ́ẹ̀ mo mọ̀ wípé ń lò wọ́n ni o ṣùgbọ́n kì í ṣe àwọn nìkan ló máa jẹ nínú oró yẹn sẹ́ẹ̀ bàbá àti ìyá àwọn girlfriend yín náà wọ́n mọ̀ fojú sunkún wọn wọ́n mọ̀ rí bànújẹ́ lórí àwọn girlfriend yín àwọn fúnra wọn á rí bànújẹ́ torí pé tá a bá fa gbòrògbòrò àfagbó ni tá a bá wá rí ìyàwó kankan nínú yín tàbí ọkọ nínú yín torí wípé a ní pastor mrs a ní àwọn gospel artist tó jẹ́ obìnrin tí wọ́n ń fi owó yẹn bọ́ ọkọ gbogbo tẹ́ bá fi owó yẹn kó jọ bẹ́ẹ̀ bá ṣe ń fi ojú ọwọ́ kójọ lẹ́mọ̀ fi ẹ̀yìn ọwọ́ dànù àṣẹ́dẹ̀ ti gùn kí ni mo sọ àṣẹ ti gùn bẹ́ẹ̀ ni àwọn ọmọ tẹ́ wá ń bíjọ tẹ́ ń fi owó oògùn olóògùn tẹ́ fi ń rán lọ léèwé lénìí wọ́n mọ̀ dọmọ lọ́mọ according to Psalm 35 and Psalm 109 ẹni kí n mọ̀ ṣe pé mọ̀ Bible ni mò ń lò báyìí against àwọn tó ń ba Olúwa jẹ́ ẹ wá fọ́ọ̀tì mi lórí eléyìí ìyàwó yóò mọ̀ di opó àwọn ọkọ yóò mọ̀ di opó ọ̀sán gangan àwọn ọmọ yẹn á di alárìnká tí wọ́n di alágbe nígboro ó wà nínú Psalm 109 at the end of the day Jesus could go anywhere. Bible says that wọ́n ń bá wọn jẹ wọ́n ń bá wọn mu láàárọ̀ lọ́sàn-án lálẹ́ olórí burúkú yóò lórí láyà ikú Jésù yóò ní mínì sí débi wípé òkè tí bàbá yóò bá tiẹ̀ wá gba táùsì tẹ́ gbé wá lórí irọ́ ẹ jẹ́ ká lọ bá náà ṣe bá gbóòtọ́ dání olórí burúkú yín wá lọ lórí different posts ẹlẹ́ni ń parọ́ wípé èmi ń sáfẹ́yìn mo tún ti ń ṣe live video báyìí ẹ mọ̀ bọ́ ẹ wá authenticate. ẹ̀yin olòṣì olórí burúkú àsìkò ti dé tán tí gbogbo àwọn oníṣẹ̀ṣe pátá tí wọ́n máa tú yín láṣìírí ẹ̀yin mélòó lẹ rí fídíò tí wọ́n ṣe ní Benin Republic lẹ́nu ọjọ́ mẹ́ta tí bàbá yẹn wọṣọ funfun báyìí tó ní wípé never again will a pastor or àfà ní àbú ẹnu àtẹ́lu ìṣẹ̀ṣe ẹ̀ ti ń jẹ́ tán tí wọ́n máa tú àṣírí gbogbo àwọn bàbá yín nínú Olúwa ṣáwọn eléyìí tó ń jẹ ìjàpá ní ká sọ ni ṣáwọn eléyìí tó lọ ń fọ aṣọ òkú every Friday ní ká sọ ni abẹ́rùpá àti ìgbọ́ wàhálà àṣírí ọ̀pọ̀ nù yín wà lọ́wọ́ mi tí ì ṣetán ni ẹ̀yin olùṣe olórí burúkú eléyìí tó pa ìyàwó ẹ̀ tó sọ wípé ìyàwó òun pokùnso ńkọ́ torí wípé ìyàwó ẹ̀ ti rí àṣírí ẹ̀ ẹ̀yin aláṣọ òkú mi ìdẹ́rí yín bá wí àwọn tó sì ń tẹ̀lé yín ni mo rí bá wí tí ọpọlọ wọn ò ṣí. à ń bọ̀ àti ìdí olùṣe olórí burúkú awáwítà ìwó péré ní apologist ìjáde ìwọlé yóò mọ̀ bá ọ gbogbo tó ń dùn lé ayé tó ń mí àti tí ó ní yóò mọ̀ dòfo ni wo lórí burúkú yìí.
finally mo mọ̀mọ́ sọ ní ẹ̀yin ìyàwó wọn tẹ́ ẹ bá ti gbọ́ story yẹn o tẹ́ ẹ bá ti rí wọn tí wọ́n ṣe kí lorúkọ ẹ̀ tí wọ́n ṣe vigil lọ́jọ́ friday àṣírí ni mo fún yín yẹn ẹ trace wọn ẹ̀yin ìyàwó pastor especially gbogbo àwọn tó wà nìbàdàn yẹn ẹ mọ̀ bá ń trace wọn mo já yín sí nǹkan kan ni. ẹ̀yin olùṣe olórí burúkú yìí ẹ lo ọdún 5 ní school ẹ lè defend the certifications yín ṣùgbọ́n bible yìí toró mówó dání you can tell us the things that your forefathers did not know. ẹ̀yin olùṣe aláyébàjẹ́ ẹ jẹ́ ká sáré gbé nǹkan yẹ̀ wò ká tó dá sétò. ìbéèrè kan ni mo kọ́kọ́ fẹ́ béèrè náà ìbéèrè kan ni mo fẹ́ béèrè. wọ́n ní ọmọ tí ẹ̀yà bá bí ẹ̀yà níjọ. Do Nigerian pastors truly love the Jesus that they profess? Do they truly love that Jesus that left all his glory in the heavens? When the Bible says that the biblical God was looking for a man to stand in gap, they talk about the scrolls in the book of Revelation. A sì ń wá ẹnìkan tí yóò ṣe èdìdì yìí. Ó ṣì kìíní ìkejì ìkẹta títí dórí ìkeje a ṣí èdìdì ni. Ẹni tí ó wá jẹ́ ọmọ Ọlọ́run yìí because fún ẹ̀yin tí ẹ máa ń buy into their apologies or pleadings or lies. I want to open your brains today. Tó bá yẹ pé lóòótọ́ lẹ́yìn náà fẹ́ Jésù. He could have chosen to continue in his glory in heavens. But in the long run, biblical God says, oh, you know what? Maybe I made a mistake by asking people to slaughter ram, to slaughter cattle and everything for remission of sins. Ẹ̀jẹ̀ yín ò tí kì tó. A fẹ́ rán ẹnìkan lọ. And Jesus, the son of the biblical God, said, you know what? Father, let me go. Now, as I'm beginning these narratives, imagine that your own son were in the shoes of Jesus. Ẹ̀yin abiyamọ tẹ́ wà nulẹ̀. Tẹ́ máa ń lọ sórí péjì rẹ̀ ó nìkan tó ń jẹ́ kinní kan global. Obìnrin lòun náà máa ń sọ̀rọ̀ fa. Ìjọ tó ń tiri tí mo sọ kinní kan náà ìgéṣì Jésù lòun ò ti fọ́lò mi mọ́. Wèrè tí mò ń sọ ẹ̀ bàbá àtìyá ẹ̀ tó ń fọ́lò. Kí ló dà fún bàbá àtìyá ẹ̀? Òun ò fọ́lò Rótìmí Daniel sí mọ́. Kí ló dà fún bàbá àtìyá yín tẹ́ ń fọ́lò? A tó kọ̀ sí wípé Rótìmí Daniel is not doing anything for followers. He's not doing it for fame. Tí n bá parọ́ ẹ béèrè lọ́wọ́ àwọn radio stations kọ̀ọ̀kan tí wọ́n ti get in touch pẹ̀lú mi pé àwọn fẹ́ ṣe interview fún mi online. Tó bá yẹ pé popularity àti pé kán lè mọ̀yàn fame ni mò ń wá. If so many of you were in my shoes, wouldn't you have accepted that? Ẹ jẹ́ kí n lọ sọ lórí rédíò, ẹ jẹ́ kí n lọ èmi Rótìmí. Ẹ béèrè lọ́wọ́ wọn. A tó bọ̀ sí pé ńgbà tán gbowó wá, ẹ̀yin olòṣì olórí burúkú aláyébáyé ńgbà tán gbowó wá. Gbogbo èyí tó ti ṣe fáwọn bàbá ẹ̀ wọ́n ti try. Èyí tó ṣe gan ò lè parẹ́ anywhere in the world. Àgbàlagbà yẹn sọ̀rọ̀ dáadáa bí ẹni tó fẹ́ make peace láàrin èmi pẹ̀lú àwọn tá a jọ ń ṣiṣẹ́ yìí pẹ̀lú àwọn pastors yìí. So meaning that to say they wanted to give me 200,000 naira even at that time oníye tó máa jẹ́ dollars now. Wọ́n bá dẹ̀ ti san parí nìyẹn ẹ̀ ní gbúròó mi mọ́. Àwọn wo ló bẹ̀rẹ̀ lánàá àwọn wo ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ lánàá èló náà fún wọn. Because your pastors think that the free money they get
is the answer to everything. Àwọn òtòṣì láyé àtọ̀run ni wọ́n. So gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ bá wà lórí àwọn pages yẹn tí wọ́n ti ń sọ̀rọ̀ sí mi, ẹ̀yin fúnra yín irú Jésù wo lẹ́ ń defend? Ṣé kìí ṣe Jésù tó jẹ́ kí wọ́n máa gba owó lówó kán lè máa fún ẹ̀yin náà torí pé wọ́n ń bá yín sùn? Ojú ẹ̀sìn yín ti ṣú, ó dẹ̀ máa rọ̀ láìpẹ́. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. What am I saying today? That Jesus came down in his glory. He left everything, he came down in flesh. We want to follow your narratives now. Finally, he was giving birth to, Herod wanted to buy him. He did this, he did ẹgbẹ́ lọ sí bíbá nítorí ẹ̀ náà láṣẹ mọ̀ pé lára Nazareti ẹ tún gbé padà wá. Gbogbo story yẹn, I don't want to digress. But do you know what happened? Nígbà tí àsìkò tó, ẹ worú humiliation tí wọ́n fún Jésù yìí. I think the closest of it all will be the passions of the Christ. Tí ìbá ṣe pé bóyá ilé òṣìnà ti bí most of you pastors tẹ́ ẹ̀ lóòótọ́ nínú, tẹ́ ẹ̀ lóòótọ́ lọ́kàn, ẹ̀ ní ẹ̀rí ọkàn. How many of you lẹ rántí passions of Christ? Ọdún tá kọ́kọ́ wò ọjọ́ náà lọ́hùn. Ẹkún ni ràì. Ẹkún ni ràì. Ṣébi tí wọ́n ti ń ná pẹ̀lú àwọn kòbókò tó ní irin nínú báyìí lẹ́nu báyìí tí wọ́n lù tó ń fa ẹran ara ẹ̀ wọ́n fi lu tébù yẹn. Ẹjọ́ torí Ọlọ́run, ẹjọ́ torí ìtọ́jú eléwé from NHT, ẹ jẹ́ kí n parí narrative mi, ẹjọ́ torí Ọlọ́run. If you know I'm operating in error, you have your page, you have your profile, ẹ lọ ṣe. If you don't understand what I'm doing, please maybe you should keep quiet first. Ẹjọ́ torí Ọlọ́run. Now, finally, wọ́n wá lù tó bẹ́ẹ̀ yẹn. Under the assumption now that the Jesus story is true. Under the assumption that biblical stories are true, I always use that phrase. Fẹ́yìn tí nǹkan tí mò ń ṣe ò bá yé. Finally, kí ló ṣẹlẹ̀? Ẹ wo sí níbi tí wọ́n ti nà tí Mary tó jẹ́ ìyá ẹ̀ tó wá fi kíní handkerchief yẹn tó fi ń nu ẹ̀jẹ̀. Káàzín pé bẹ́ẹ̀ ni gbogbo scenario yẹn ṣe rí. Ó tún wá ń gbé àgbélébù yẹn lọ. Ó wá ń gbé, thank you so much Zinia. Ó wá ń gbé àgbélébù yẹn lọ. Débi wípé ó dé àsìkò kan wọ́n tún wá nà kí ọkùnrin kan tó jáde pé tẹ́ bá tún nà. Ok, ó wá bá gbé àgbélébù yẹn wọ́n tún wá ń lù ú. Ó wá ní pé tẹ́ bá tún nà òun ò ní gbé mọ́. Wọ́n mọ̀ gbé dé orí òkè tó ń jẹ́ Gọ́gọ́tà. Wọ́n wá lé sílẹ̀ lórí igi. Wọ́n wá ṣe kí ni? Wọ́n wá kàn lọ́wọ́ àti lẹ́sẹ̀. Bó ṣe wá kàn lọ́wọ́ àti ẹsẹ̀ tán, wọ́n gbé nàró. Ní wákàtí báyìí, he gave up the ghost. Now this is where the problem lies. Tó bá jẹ́ wípé gbogbo ẹ̀yin pastors in Nigeria, number one, tó bá yẹ pé lóòótọ́ ni àwọn stories yìí, tó jẹ́ pé olùgbàlà aráyé ó kú ní ọ̀nà tá a sọ yìí, gbogbo ẹ̀yin bàbá Adébóyè Oyèdépò kún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bí àwọn aṣèrè jọ nínú ẹ̀mí torí ọrọ̀ ayé. Tó bá jẹ́ pé lóòótọ́ ni gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ wà nú lélẹ̀ mi
tẹ́ bìlíìfù tẹ́ mọ̀ sọ̀rọ̀ sí Rotimi Daniels Foundation àti gbogbo àwọn tá a jọ ń ṣiṣẹ́ ìtúsílẹ̀ yìí tẹ́ jẹ́ obìnrin tẹ́ bí ọmọkùnrin tó bá jẹ́ lóòótọ́ ni stories yìí tí Jésù yẹn wá kú tán tó lọ tó wá ní ilé bàbá mi lókè ọ̀run ọ̀pọ̀ ibùgbé náà wà níbẹ̀ Jésù wà níbẹ̀ áńgẹ́lì wà níbẹ̀ wọ́n ń kọ́ mímọ́ hallelujah hallelujah mímọ́ hallelujah mímọ́ hallelujah 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 right. wípé nílé bàbá mi ọ̀pọ̀ ibùgbé ló wà níbẹ̀ èmi dẹ̀ ti lọ ń sìn yín kí n lọ pèsè àyè sílẹ̀ fún yín. gbogbo ẹ̀yin bàbá Adébóyè ibikíbi tí Jésù bá wà lénìí kò súre fún yín kò súre fáwọn ọmọ yín o bẹ́ẹ̀ ni mo sọ fún yín that you would reduce the agonies of the Saviour. You will reduce the pain of the Son of your God to material things, to worthless things. If these stories were true, all of you pastors in the house today, tẹ́ bá ní ẹ̀rí ọkàn, where are we going to begin to preach to you to change your ways? Torí wípé ọ̀pọ̀ nínú àwa tá à ń ṣe ìjàngbara yìí ó ní nǹkan kan tẹ́lẹ̀dùmarè kọ́kọ́ ṣe fún wa ó kọ́kọ́ fún wa ní ìkọláyà ó tún wá ṣe nǹkan kan tí mo mọ̀ nípa àwọn tá a jọ jẹ́ iná Ẹlẹ́dùmarè yẹn wá ṣe níṣe wípé kí nǹkan kan láyé yìí kó má ní mímì sí wa mọ́. If I pie, if I perish, I perish. But the name of that true God must be lifted. Tẹ́mi náà bá ti gba owó bí àwọn ẹni ìṣáájú tó sọ pé ìtúsílẹ̀ a nílò ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ òkú ẹrú tán fi kó wa ní bírèènì yìí nígbà tán gbowó dọ́dọ̀ wọn. Tẹ́mi náà bá jẹ́bẹ̀ last year lẹ́ẹ̀ tí ní gbóhùn mi mọ̀ màkàndọ̀gbọ́n fade away ni. But I am called apart for this wonderful deliverance and liberation. Ẹ̀yin fúnra yín dẹ̀ mọ̀ báṣìírí yín ti tú. Tó bá jẹ́ lóòótọ́ ni I'm asking you all of you lórí péjì Ayẹni Gíga lórí page anybody tó pèrè ní pastor all over Nigeria. How could you be so heartless and shameless that the only thing you could be getting from the death of that Jesus will be material things? Ọ̀rọ̀ ayé lásán. Táwọn Mùsùlùmí lọ in the 80s, in the early 90s, ẹ̀yin mélòó lẹ mọ̀ orin Mùsùlùmí tó popular jù ń gbà yẹn? Mímọ́ rẹ̀ ọba ògo ògo, mímọ́ rẹ̀ ọba ògo. Gbogbo ẹ̀yin Mùsùlùmí lẹ́nìí tẹ́ ń bá òṣì kiri bí ẹran aṣẹ́wó ẹ lọ bèrè tán bí Mùsùlùmí bí ẹ̀sìn Islam ṣe wà ń gbà yẹn. Torí wípé ihun tí Awíkoko àti Fàjà movement ń jà fún ni wípé òótọ́ àti ìfẹ́ ó gbúdọ̀ gbòòrò padà láàrin wa pẹ̀lú àlàáfíà. Mímọ́ rẹ̀ ọba ògo ògo, mímọ́ rẹ̀ ọba ògo. Ẹ̀yin mélòó lẹ rántí orin yẹn in the early 90s? Mo wọlé ayé kò sóhun kan níbẹ̀, mímọ́ rẹ̀ ọba ògo. Mo wọlé ayé kò sóhun kan, kò sí kankan níbẹ̀, mímọ́ rẹ̀ ọba ògo. Yàrá mọ́ bí ẹ wọlé ayé yẹn tí àìsàn máa gbé ẹlòmíì dé báyìí bóyá kídìní méjèèjì ló máa dáwọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà.
kábíyèsí títóbi rẹ. Wọ́n máa wá owó títí. Àwọn tó bá tún wá lówó yẹn wọ́n ní kò sí kidney lẹ̀, ilé ayé yẹn lẹ́múlẹ̀ ń bayé aláyé jẹ́. Kí ẹ rántí àwọn orin yẹn láyé ìgbà tá a mọ̀ every Friday lórí assembly ground wa gbọ́dọ̀ kọrin Muslim ààrí gẹ́gẹ́ bí anything gbà yẹn. I love Islam, I love Islam, because it's a religion of peace. I love Islam, I love Islam, I love Islam, because it's a religion of peace. Peace. I love Islam. Àbíbá ṣe ń ṣe kọ́ nìyẹn. Bẹ́ẹ̀ dẹ̀lẹ́lẹ́ àwọn tó tún wá jẹ́ oníṣẹ̀ṣe. À ń bára wa ṣeré, à ń bára wa rìn, à ń bára wa lọ, à ń bára wa bọ̀. There was only one binding factor. Only one binding factor, ìfẹ́ àti ìfẹ́ ọmọlàkejì. Ṣùgbọ́n wọ́n nílé tó ń tòrò ń gbà yẹn gbogbo ẹ̀yàn máa lè bẹ̀ ni ò tí dàgbà, ẹ ti dàgbà tán bẹ́ẹ̀ wo bí tẹ̀sán ẹ wo tẹ̀sán léda. Mo tún béèrè lẹ́ẹ̀kan sí i. Tí Jésù yẹn bá wá lóòótọ́ tó kú, ikú oró tó kú. Ṣé ẹ rántí orin tẹ́ máa ń kọ́ ń gbà yẹn? Ikú oró tí ń bá kú, ìyà ẹ̀ṣẹ̀ tí ń bá jẹ, gbogbo rẹ̀ ló ti kó lọ. Jésù Olúwa ó máa ṣe o, torí mi ló ṣe jìyà. Àṣé bí Jésù yẹn ṣe ń kú fún yín lórí igi àgbélébù, olórí burúkú yín ń sọ fún wípé àkútúkù ẹ lọ́nà ọ̀run kú ká bẹ̀rẹ̀ sí ní mẹ́kọ̀wó. Àwọn ọmọ yóò jẹ nínú gbogbo tẹ́ ẹ ti gbìn sílẹ̀ iṣẹ́. Ní ìran títí dé ìran kẹrin. Títí dé ìran kẹrin àwọn ọmọ yóò jẹ́ ń bẹ̀sẹ̀. Ẹ wá demonize truth, love and humanity. Torí wípé it is either we accept the truth or not. The truth will remain forever. Irọ́ ló máa change. Ló máa ṣe kíni? Ló máa change. Ẹni àwọn tó bá ń ṣe Ògún, Ọya, Ọbàtálá, kìnìkan èmi ò fi bẹ́ẹ̀ mọ̀ ń pa ẹ̀. Wípé wọ́n máa wọ iná yẹn ni narrative yín. Òun ló fà tí ọ̀pọ̀lọpọ̀ fi wá ń jáde pé mi ìfẹ́ wọnú náà, mi ìfẹ́ wọnú náà, mi ìbá wọn ṣe débi wípé ìtẹ́lòmíì gan tó fi ń help àwọn èèyàn tó jẹ́ babaláwo tàbí oníṣègùn ṣe lẹ ní kí wọ́n dànù. Wọn ò wá dànù nìkan, olórí burúkú yín ń tọ̀ wọ́n lọ lẹ́yìn, ẹ lọ ń gba àwọn agbára yín. Ẹ lọ ṣe kí ni? Ẹ lọ ń gba àwọn agbára yẹn. Ẹ tún wá gbà láti fi tún ayé ṣe bí wọ́n ṣe ń ṣe ń gbà yẹn o. Ẹ ń gbà láti lè fi mọ́ kó àwọn èèyàn lẹ́rú ni. Àwọn ọmọ yóò ní kúrò lóko ẹrú. Èmi mo sọ bẹ́ẹ̀. Ẹ lè rò pé ẹ ti kó ọrọ̀ ayé jọ àti owó. Ẹ lè rò pé ẹ ti kó nǹkan jọ. Torí wípé olòṣì aṣèrè tí Bíbélì yín pè yín nìyí. Pé ẹ kó ọrọ̀ jọ nígbà tẹ́ ẹ̀mẹ́ni tí ó lò. Àkàlà máa ti lọ. Wọ́n má tún ní kí wọ́n wú òkú ẹ̀ torí wípé àwọn ọmọ ń jà sógun. Lẹ́yìn ìgbà tẹ́ bá kúkú ọ̀wọ̀wọ̀ ikú ẹ̀sìn tẹ́ máa kú tán, àwọn ọmọ yóò ní nísìnyí wọn ní fún ẹ̀yìn gánsìn nínú sàárè. And when we saw all of these things, some of us have started studying this book. We cannot even begin to discuss the discrepancies, the antagonisms in there. It is not a discussion for today. But finally, under the assumption that these biblical stories are true, enjoy and understand it. Under the assumption that this book is true and Jesus came to buy
for the sins of you and your parents, whatever. Is it the same Jesus that these pastors are fighting for? I want to ask again. Is it the same Jesus that these pastors in Nigeria, starting from Baba Adeboye, is it the same Jesus who gives them these levels of confusions? That December 31st, he will tell Baba Adeboye one thing. He will go to Oyedepo and tell him different thing. He will go and tell Kumuyi in báyìí ló máa sọ. Oyedepo Olúkọ̀yà nǹkan báyìí ni wọ́n máa sọ. Gbogbo ẹ̀yin tí CAC nǹkan báyìí la máa ṣe. One Jesus, so many confusions. And lastly, gẹ́gẹ́ bí mo ṣe post ní few days ago, mo sọ nǹkan kan, mo ní Iyabo Yẹmisí Òbé, tó o bá ṣì wà láyé, tó o wà láyé, tó ń gbọ́ wa, gbogbo bíkíbi tí wọ́n bá fi ẹ́ há sí, mo tún sọ lẹ́ẹ̀kan sí, gbogbo bíkíbi tó o bá wà, RDF will never accept a dime to keep quiet on your case until when we know you are safe and sound in health. I will say that again. Iyabo Yẹmisí Òbé, ire Olúwa ni o, ìfẹ́ Olúwa ni àti kí lorúkọ ọmọ kẹta. Rotimi Daniels Foundation, FIDA movement will never accept even billions of dollars to keep quiet on your case. So mo pa mo gbé fídíò kan jáde lẹ́jọ́ mẹ́ta tí mo lo orin kan bóyá orin Celidion tí mo fi gbé sórí Facebook. That's the if that's what it takes, right? If bending, if losing anything that belongs to this planet Earth is what it will take to locate you, to give your family rest of mind, to make sure that Iya Jesha becomes a beacon of hope again through a smile. Olualo, gbogbo bíkíbi tó bá wù máa nìṣó, both home and abroad. It is the reason why I am beating my chest that Nigeria system will not fail us on this issue. Ìjọba Tinubu ò ní disappoint wa ṣe, torí pé àwọn ọmọ tí wọ́n náà wọ́n ní fẹ́ jẹ́ kó sọnù. Àwọn ọlọ́pàá ò ní gbàbọ̀dè fún wa ṣe, torí wípé ọmọ wọn ò ní sọnù. Nígbà tí wọ́n bá dàgbà jògbó tán, wọn ò ní jí ọmọ ọlọ́pàá Nàìjíríà gbé. Àdúrà mò ń ṣe lénìí, mo dẹ̀ mọ ohun tí mò ń sọ. Gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ́ mọ̀ dìde lórí ọ̀rọ̀ yìí, nígbà tí iṣu ọmọ bá jiná tán fún yín, mo fi títóbi Elédùmarè ṣẹlẹ́rìí, wọ́n mọ̀ bá yín dín ẹyin sí lẹ́gbẹ̀ẹ́, kì í tún wá ṣomi nìkan lẹ́mọ̀ mú jọ́nà lọ́hùn, wọ́n mọ̀ bá yín fi wáìnì àgbàtí lẹ́gbẹ̀ẹ́ tẹ́ẹ̀nàṣẹ̀ tẹ́ jẹ wọn mọ́. Mi ní sọ jù yẹn lọ, torí wípé ọlọ́gbọ́n mọ̀ ń ṣe ọ̀rọ̀ ẹ̀kú ni. Ṣùgbọ́n Olualo mọ̀ fò mọ́ níṣó wa gbé Iyabo jáde pẹ̀lú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ pé láyé lábiyamọ nínú ilé, tẹ́ ti wá ń sọ pé Rotimi kí ló kàn bẹ́ẹ̀, ṣé wọ́n ní kìnìkan. Níjọ́ tẹ́ bá nílò èèyàn mẹ́wàá kó dìde fún ọrọ̀ ayé yín, gbogbo ẹ̀yin tẹ́ pé láyé lábiyamọ nínú ilé tẹ́ ń fọ́ ti pé à ń béèrè one simple question.
èèyàn kan báyìí kò ní dìde fọmọ yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín ní abiamọ ṣùgbọ́n abiagba ni yín. Inú mi dùn pé ẹ kàn sọ ẹ parọ́ wípé Rótìmí fún àwọn èèyàn lówó pé kí wọ́n sọ nǹkan kan. Ibi tó jù ti gbà mí tì fún yín náà ni mo ti mọ̀ pé ọpọlọ yín ti lọ. How about bloggers àtàwọn tó fẹ́ fagídí popular tí wọ́n fẹ́ máa forí gbárí àtàwọn interviewers òṣì tẹ́ ẹ bá rò wípé ọ̀rọ̀ tá à ń fà lọ ẹ máa bàjẹ́ bí ọ̀rọ̀ Mohbad irọ́ lẹ fi pa ẹ gbàgbé bó ṣe happen. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín, ẹran mò ń fọwọ́ gbá kì í ṣẹ́gun. I'm telling you the truth. Gbogbo yín pátápátá ẹ wá níṣẹ́ mímọ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Yet it is because of the money that you are doing everything you are doing. Àwọn bloggers ìtàn tún lórí láyà tán wá ń bá mi nínú inbox nǹkan wípé ẹni ní pé kò máa lo fídíò mi. Ṣé ẹ mọ̀ pé ok ẹ̀yin bloggers rò wípé mi lè ṣe copyright license but èló ni mo fẹ́ máa rí bẹ́ẹ̀ as against the true liberation of our people. Ẹ ń bára yín jà olórí burúkú yín tún wá lójútì ẹni wípé ó ń fún àwọn èèyàn lówó. Tí n bá fún àwọn èèyàn lówó tó bá jẹ́ lóòótọ́ ni mo fáwọn èèyàn lówó wípé kí wọ́n wá sọ̀rọ̀ bí tí wọ́n sọ ṣé wọ́n parọ́. What if tẹ́ bá wá gbọ́ lọ́la wípé gbogbo tí mò ń ṣe yìí pé mò ń ṣe torí owó ní kọ́. Àwa wíta ìwí wèrè tán ti lù lẹ́wọ̀n tí wọ́n ti fi ọwọ́ nìkan kọ́ ni ò dá wọ́n ti lù ní pọ́npọ́nlọpọ̀lọ ẹni tó yẹ kí Christian Association nígbà tó lóun ń ṣe pastor lábẹ́ yín. And this is one of the wickedness of the body of Christ. Ẹ mọ̀ wípé Tọ́pẹ́ tá ń sọ yìí ó ní àrùn ọpọlọ fúnra ẹ̀ ló sọ. Ó lóun ń preach Jésù ńjọ́ kan ní títì póun dẹ̀ bọ́ra sí òun ọmọlúàbí. Kí ni church ṣe fún un? Kí ni church ṣe fún un? Did you conduct deliverance for him? Did you give him the necessary kí ló ń pè necessary medical attention? Ẹlẹ́wọ̀ṣọ sí lọ́rùn ẹni pé kó máa lọlé. Body of Christ. At the end of the day irú èèyàn yẹn wá jáde wípé torí wípé èmi fẹ́ ràn oníṣẹ́ ni mo ṣe ń fòun lówó. Ẹ jẹ́ kí gbogbo àwọn tó láti how many years ago till date láàárọ̀ nínú kòsíkòsí I make sure that I still bless somebody today. As a matter of fact èèyàn méjì àbí mẹ́ta. Kíro ẹnìyẹn wá jáde lọ́la pé torí mo fẹ́ fún ní mẹ́sẹ̀gì kan mo fẹ́ ràn oúnjẹ kan ni mo ṣe ń fún lówó. Ẹ jẹ́ káwọn tí Ọlọ́run ti lò mí fún ẹ jẹ́ kí wọ́n jáde lórí ẹ̀rọ ayélujára. Body of Christ is the most deadly, the filthiest, the bloodiest body in the whole world. Body of Christ. You hear body of Christ and you are still staying. Nothing can èmi gan máa bẹ̀rù ẹ. Èmi fúnra mi máa bẹ̀rù ẹ. Èmi fúnra mi máa bẹ̀rù ẹ. And lastly, another thing tí mo tún sọ ni wípé lẹ́yìn kéèsì tó lọ àlọ́tọ́lọ́ máa bá wa yanjú síbi tó dáa tí ìyá Ìjẹ̀ṣà máa rẹ́rìn ayọ̀ láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin tí ẹ gbé kéèsì wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin tí issue yín ti wà lórí table wa, mo fi títóbi Elédùmarè bẹ̀ yín. Kì í ṣe pé bóyá mo fi yín gún lágídí o, ṣé mọ̀ pé ẹ̀yin kankan mo ti bẹ̀ yín wípé kẹjọ kẹ má bínú pé ọ̀rọ̀ Olualo yìí à ń wá bá ṣe fẹ́ ṣe b'Elédùmarè ṣe máa bá wa yanjú ẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú, a mọ̀ yanjú ẹ̀ kọ̀ọ̀kan, a ní fi kankan lẹ̀.
nínú gbogbo ti Olualo tó ń lọ lọ́wọ́ yìí ní ti Ọdúnládé àbí AK-47 jáde tẹ́ bá rántí ní ìgbé wá sórí ẹ̀rọ ayélujára ṣe ni mo bá wọn ṣẹ́tù ẹ̀ olórí burúkú ẹ̀yin aṣèrè tẹ́ ń wá bàjẹ́ wa sọ nǹkan kan lórí ẹ̀ pé Rótìmí paná wà láì until ìgbà tí bàbá AK-47 ò fẹ́ ṣe ẹ̀tọ́ mo ń ṣe live video lọ́wọ́ ni messages yẹn wọ ní gbókè tí wọ́n bá ṣẹ̀tẹ̀ jẹ́ ká gbé sórí ẹ̀rọ ayélujára torí mo ti bẹ̀ wọ́n tó let us in pé bàbá AK-47 ń send owó yẹn a day before ṣe máa gbọ́ lórí ẹ̀rọ ayélujára no that is me for you I'm not looking for cheap popularity I am only looking for peace and true liberation of our people from the claws of you wolves. Now mo wá ń gbọ́ lẹ́yìn ìgbà tí mo ṣe fídíò pé ẹ̀yin bloggers tẹ́ gbé story wípé bàbá AK-47 gbowó lọ́wọ́ èèyàn wọn lọ jẹ́ sọ̀rọ̀ ìkéyàn eléyìí tí mo fẹ́ ṣe náà pé torí pé wọ́n wùwọ́ ọmọlúàbí lóòótọ́ tí wọn ò bá sanjọ́ yẹn wọ́n máa san ọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ torí wípé ìwé ti wà lọ́wọ́ wa tí wọ́n kọ páwọn máa san owó yẹn fẹ́ nìyẹn mẹ́sẹ̀gì ní fún AK-47 lẹ́ni ní wípé tí ò bá san owó yẹn gbà yẹn á san tí ò bá san lẹ́rọ̀ ìbá san lélẹ̀ mo wá gbọ́ wọn láwọn kan rí wọn lórí live video tí wọ́n ń fọ́nbù wípé Olualo ni ò lè ṣe nǹkan kan wọ́n ṣà ń fọ́nbù ọ̀rọ̀ yẹn dùn mí gan ṣùgbọ́n kò tún wá dùn mí ìdí ẹ̀ ni wípé tí ìkẹ́kọ̀ọ́ ò bá ti bà ọmọlúàbí mi jẹ́ ìyókù kékeré ni èmi ni mo sọ bẹ́ẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ so for Nigerians tí n bá gbé ọ̀rọ̀ pásítọ̀ kan wá tó wá dọ̀la tí mo rí other antagonizing evidences which means I should come out as a truthful person to say ọ̀rọ̀ báyìí báyìí o nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ ìwé ni báyìí 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 ni ṣé mo pẹ́ yan ọmọ Nàìjíríà sì máa sọ fún mi pé Ọlọ́run ẹni yẹn ló ń fìyà jẹ mí ló tún jẹ́ kí n wá sòótọ́ tí mo sọ ṣá lẹ́yìn olùṣírà dáradára yìí. kí ló AK-47 lọ máa fọ́nbù yìí pé òun gbé fún wọn gbígbóná ni òun ṣe kinní kan gbígbóná ni AK-47 gbé nǹkan fẹ́mi gbígbóná. ó bà nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run ìránṣẹ́ Sátánì tó tó yín láyé yìí ò sí in fact Sátánì gan Lucifer gan ní ìjà apology lọ́wọ́ yín. But I will say this kí n tó dánu dúró your shenanigans your lies your wickedness will never stop me from doing the things I should do gẹ́gẹ́ bí ọmọlúàbí. How many of you lẹ́nà ti fídíò kan níbi tí mo ti ń bẹ àwọn bàbá Adébóyè pé ẹjọ́ ẹ ṣe kó dáa ìwọ̀nba tó kù láyé yín you can still make impact starting from àwọn messages that you preach about ara Jésù owó ni. Ṣé ẹ rántí fídíò yẹn tí mo sọ wípé eléyìí tí mo fẹ́ ṣe yìí àwọn fàájà movement gan máa ń pé Rótìmí ṣó ti mú gbó ni mo ní mo mọ tí mò ń ṣe and the video went viral so many people appreciated it at least you spoke with them with with gentility with respect with this àwọn kan sọ pé Mr. Rótìmí sẹ àwọn bàbá yìí ti gungi kan jẹ́ wọn ò lè gbọ́ mọ́ wọ́n ti gé Àṣàkẹ́ wọn létí lọ. Do you know what some people said under that video? Wọ́n ní wípé Ọlọ́run àwọn bàbá Adébóyè ó ti ń na èmi lẹ́gba ló jẹ́ kémi wá sọ sorry. You can imagine Nigerians that one God is somewhere that appreciates the wickedness of few selected people and will come and torture me for saying the truth, for pointing out their errors. You can imagine. And that shows the kind of spiritual children they have all over. They are mentally enslaved and they are mentally damaged.
Ọlọ́run Adébóyè àní Ọlọ́run tí ó fìyà jẹ ẹni. Ọmọ kan lé ọmọ tó gbìyànjú o. Yes sir. Kò mà ní rẹ̀ ẹ́ o. Àmín sir. Ọmọ máa fún ẹ lókun àti agbára o. Àmín sir. Torí gbogbo nǹkan tó ń ṣe kì í ṣe torí fámìlì ìjẹ́jọ́ tí ń ṣe. Àtọ́ sir. Ó ń ṣe nítorí gbogbo àgbáyé, gbogbo àwọn olórí, gbogbo àwọn tó ti wà nínú ìgbèkùn àwọn pẹyẹpẹyẹ wọ̀nyẹn, àwọn apànìyàn tó ń pera wọn ní léèyàn gidi. Ọlọ́run Elédùmarè á máa ran gbogbo wa lọ́wọ́ o. Àmín sir. Àwọn area tí tó tẹ̀ ń dùn mí tó dẹ̀ ń bá ẹ̀mí lérò pé ṣe rí àwọn bàbá yìí la ṣe mọ̀ tá à ń pariwo wọn sí. Èmi sì nínú ìrìn àjò tí mo ti rìn pẹ̀lú àtẹ̀lé Jésù kiri tí mo jáde nìyẹn tí mo tẹ̀lé wọn kiri yẹn. Ó jẹ́ kí n wá lajú sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké tó yẹ pé wọ́n kọ́ṣẹ́ lọ́dọ̀ àwọn pásítọ̀ tí mi mọ̀. Tán bá wọn sáfù yẹ pé kán bá wọn lùlù, kán bá wọn kán wọ ẹgbẹ́ akọrin kán lùlù from there. Kán ní wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ sí Bible study. Bẹ́ẹ̀ni. Ṣọ́ọ̀ṣì náà bẹ́ẹ̀. Kán máa wá nírọ̀lẹ́ wọ́n á máa kọ́ ẹ̀sìn, kán máa kọ́ Bible, kán máa kọ́ jẹ́ pé tíṣà pásítọ̀ ẹ̀ ló máa jẹ́ bí tíṣà fún wọn. Ká gbé blackboard bí ìgbà tá à ń kọ́ ọmọ léèwé. Bẹ́ẹ̀ni. Ní abíbí. Táwọn yẹn náà dẹ̀ ti pọ̀ ń sìn tó yẹ pé mo lè ka 10 láwọn tí mo mọ̀ bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n ti ṣí ṣọ́ọ̀ṣì ara wọn. Táwọn náà ti ń jáde lórí Facebook tó ti ń wọ súùtù gidi láwọn tó yẹ pé wọ́n ebi pa wọn tẹ́lẹ̀ tán rò ń jẹjẹ. Tó yẹ pé èmi pẹ̀lú àwọn tí mò ń dá sí wọn lówó tẹ́lẹ̀. Táwọn yẹn náà ti wá dúró ṣe tán ti di pásítọ̀ òjijì. Lọ́kùnrin lóbìnrin kì í ṣokùnrin nìkan lókùnrin. Bẹ́ẹ̀ni. So wọ́n pọ̀ bẹ́yẹn rẹpẹtẹ. So iṣẹ́ tá à ń ṣe yìí ẹjọ́ gbogbo ẹni tó bá ti fẹ́ kí àwọn ọmọ wa àtàwọn ọmọ wa kán má wọ oko ẹrú yìí kán jẹ́ ká mú lọ́kùnkúndùn. Gbogbo nǹkan tó ń káàkó bá ń rí lórí ìrìn àjò àwọn bàbá wèrè wọ̀nyí kéèyàn máa sọ síta. Ká máa sọ síta bẹ́ẹ̀ ni. Ṣé kò sí agbára kankan tán fẹ́ sà orí ara wọn náà má fi pé àyàfi tán bá báyé aláyé jẹ́. Torí mo mọ ọ̀pọ̀lọpọ̀ ayé èèyàn tá ti bàjẹ́. Mo mọ àwọn tó ń gba mọ́tò nídìí wọn tó yẹ pé ẹsẹ̀ náà fi ní láti bí ọdún 10 ní sèé tán ìlà mọ́tò mi. Tọ́tẹ̀ máa gba mọ́tò yẹn lójú gbogbo nínú ṣọ́ọ̀ṣì. Tá a gbé kọ́kọ́rọ́ mọ́tò yẹn tá a gbé fún pásítọ̀ wọn. Lára àwọn tó ń sáfù, lára àwọn tó ń múlẹ́rú náà tó ń bá wọn ṣiṣẹ́. Wọ́n á sọ́ di káwọn náà. Kẹ́yìn tó gba mọ́tò fúnra àádẹ́ni tó máa fi ọ̀kadà àti márúwá gbé ọmọ àti ìyàwó ẹ̀ wá sí ṣọ́ọ̀ṣì. Eléyìí sọ̀rọ̀ pé mo fi títọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí mi, ó ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ àbúrò mi tó tẹ̀lé mi lọ ṣọ́ọ̀ṣì. Wọ́n gba mọ́tò ẹ̀ tó ẹ pé bí mo ṣe ń sọ̀rọ̀ yìí èmi àtẹ̀yìn ẹ̀ sì sọ̀rọ̀ dé nìyí. Torí mi mo manage property bàbá kò ní mọ́tò kò tí ì ní mọ́tò dì sí wọ́n ti gba mọ́tò lọ́wọ́ ẹ̀ láti bí 10 years torí pé ìyàwó àlóyún abímọ. Many people like that. Táwọn gbogbo ìdí ìṣọ́ ẹ̀. Ṣé ẹni tán gba iye tó kọ́ nílé láti tán gba akọ́kọ́ tán gba ìwé ilé lọ́wọ́ ẹ̀. Tán lọ ta ilé yẹn mọ́lẹ̀ ṣé àwọn la fẹ́ sọ ni. Tó ẹjọ́ gbogbo ẹ̀yin Fajá Nation. Gbogbo ẹ̀yin tẹ́ bá wà lórí programu ẹ máa bá invite àwọn èèyàn. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ kí ká gba àwọn èèyàn kúrò nínú ìgbèkùn. Àwa ti kúrò nínú ìgbèkùn yẹn ti wá. Kò sọmọ mi tó lè lọ ya múdùn lọ máa sanwó kan fún pásítọ̀ kan àbí nǹkan kan sí. Kò sí fámìlì mi kan tó lè gbọ́rú ẹ̀ torí àwọn náà àjọ ń lọ ṣọ́ọ̀ṣì wọn wú tí ẹ̀sìn ẹ̀ pépè. Wọ́n dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń pa mọ́tò lọ́wọ́ wọn tó yẹ pé wọn àyẹ́ mọ́tò dé bá àti ń sọ̀rọ̀ ẹsẹ̀ náà fẹ́ rìn. Lórí pé God will bless you náà ni. Bẹ́ẹ̀ni. Go and unlock your blessing òyìnbó tó máa ń sọ nìyẹn. Go and unlock your blessing. God will say you go and unlock your blessing. Pé mọ́tò tó ń gún yẹn ní gan ló máa fi unlock your blessing. Wọ́n gba laptop, wọ́n gba fóònù, wọ́n gba ogun ọwọ́, kò sí ìgbà tó hàn tó gbà. 419 ní gbogbo àwọn àdúgbò wọn. Ẹ wo lórí gbogbo ilé ìkan tó pa lórí tó ń dódó wè lábùjá ṣe. Bẹ́ẹ̀ni. Fóònù ọlọ́pàá rẹ̀ ṣe é ṣe. Bẹ́ẹ̀ni. Ó ń bá ọmọ 14 years. Bẹ́ẹ̀ni sà. Ká máa jó bí kòkòrò. Ká mú gbóló tó tábẹ́rẹ̀ sí jó. Ó pọ́ tí mo ti ń kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ ìgbé ilé tó ń jó yìí kì í ṣe igbó lásán yẹn lásán gbọdọ̀ máa jó igbó ni máa ń mu yóò drọ́ọ̀gì ló ń mu tó ń gbógbó òwò nígbà ẹ̀. Ibo wà ní police station sìn. Tó bẹ́ẹ̀ lọ lọ́sùn máa bá mú gbogbo wọn wá bá ìwọ̀n. Àmì o. Wọ́n ti pọ̀ jù. Tá a bá múra sẹ́rìn àjò yìí, wọ́n á da orílẹ̀-èdè Nàìjíríà rú pátápátá. Wọ́n ti sọ àwọn bàbá wa àti ìyá wa ti kó àwọn èèyàn sínú gbèsè tó pọ̀ lórí ọ̀rọ̀ Jésù.
Jésù yẹn náà fi dọ́ọ̀lù wọn ìṣòro ìṣọ́ ọ̀sán wọn jẹ́ kán sùn wọn àtàntà gàgán wọn jẹ́ kán rọ́jà tà wọn bá tọ́lọ́ kọ́bọ̀ tán tàn náà wọn tó ń gbà lọ́wọ́. wọ́n tún gbà. wọ́n gbà ní ẹgbẹ́ ẹgbẹ́ amúrasẹ́nà. ẹ ṣé bàbá mi. ẹ kò ní rẹ̀ o. àdúrà ni màá kọ́kọ́ gbà fún yín o gbogbo ẹni.